gbogbo àwọn tó sọ̀rọ̀ sí lánàá dàdé ó ṣàpàpàdà ààrẹ orílẹ̀-èdè yìí gbogbo àwọn tó sọ̀rọ̀ sí lánàá dà lẹ́ni kò sí nǹkan kan tó ń rí ṣe sí náà kó ní kálukú kó lọ sọ agbẹ́gẹ́ ọwọ́ kó lọ sọ agbẹ́gẹ́ mọ́wọ́ gbogbo àwọn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ pé bàbá Èkìtì kó jáwọ́ lọ́rọ̀ bá Gani Adams kó wá program mi ṣe nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá tó yẹ kó mójútó olótú ìmọ̀ràn tèmi fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mi ò sọ pé mò ń pa blogging bàbá Èkìtì bọ̀ tó bá jẹ́ wípé n tó mọ̀ sí ni ó bẹ́tà kó correct ẹ̀ látàsìkò yìí lọ kó rántí pé òun náà ṣe àwọn èèyàn kan káwọn tó ń blog kíní kó rántí pé àwọn náà wọ́n ti ṣe àwọn èèyàn kan lẹ̀ Yorùbá tí ò yẹ kó tiẹ̀ dá sọ̀rọ̀ Yorùbá nation rárá tá a bá sọ pé a fẹ́ Yorùbá nation tá a wá mú àwọn kan tá a sọ wọ́n lójú lẹ́ni constitutionally Gani Adams mọ̀ ṣe kò mọ̀ ṣe o it is recognized by government and every other corridor of power ní Nàìjíríà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni. ṣé ẹ rántí ìṣọ̀kan ọmọ Oòduà nígbà yìí calling for Yorùbá nation ṣé ẹ rántí tí gbogbo wọn pa iṣẹ́ tí àwọn ìṣọ̀kan ọmọ Oòduà pa ṣé ẹ rántí tuntun pa ńgbà náà. kò ní yà mí lẹ́nu nǹkan tí bàbá yìí sọ kò yà mí lẹ́nu rárá action bàbá yìí ní ìmọ̀bi tí fídíò yẹn ti ń bọ̀ o bọ̀tẹ́ tó sẹ́ǹdì ẹ̀ sí mi ìwọ̀nba tó sẹ́ǹdì nìyẹn mo mọ̀ pé fídíò yẹn máa gùn jù bẹ́ẹ̀ lọ tó dẹ́ tó interview bàbá yẹn kò lè jẹ́ wọ̀nba nǹkan tó interview ẹ̀ tó dẹ̀ yà sọ nìyẹn. nígbà tí mo rí fídíò yẹn ṣé èmi ti sọ lọ́kàn ara mi pé ibi tí mo bá gà mí dé yìí olójóhùn mi ò ní dá sọ̀rọ̀ ẹ̀ mọ́ àtòun àtàwọn ọmọlẹ́yìn ẹ̀. bọ́ńgbà tá a wá rí àgbàlagbà tó ṣe láńgbáláńgbá tá a rí àgbàlagbà tó ń hùwà àgbàyà tá à ń rí àwọn tó yẹ kí wọ́n mú ìṣọ̀kan bá wa gẹ́gẹ́ bórúkọ ẹgbẹ́ wọn ṣe sọ ìṣọ̀kan ọmọ Oòduà àwọn tó yẹ kí wọ́n unite ilẹ̀ Yorùbá tó jẹ́ pé àwọn ni wọ́n ń gbèsè ní ẹni tó ń balẹ̀ Yorùbá jẹ́ tó jẹ́ pé àwọn ni wọ́n yọ ẹnu ṣùtì tí wọ́n fẹnu ṣùtì yẹn búgbò láìṣẹ̀ láìrò tí Ìgbòho lẹ́sẹ̀ ibi tẹ́nikẹ́ni bá lóun ti rí ibi tí Ìgbòho ti tan kámẹ́rà báyìí tó jókòó tó sọ pé Gani Adams ó ṣe báyìí tí ó dá kó sọ bẹ́ẹ̀ kò yẹ kí Ìgbòho bá Gani Adams ṣe mọ́ láyé àti OPC Gani kò yẹ kí Ìgbòho bá wọn ní anything ṣe mọ́ gbogbo ẹni ni mo fi sọ kán jáde kán wá deny ẹ̀ kán wá fi gbogbo ohun tó ń gbàgbọ́ inú ẹ̀ búra pé àwọn ò mọ̀ ń pa bí wọ́n ṣe lọ invade ilé Ìgbòho 2021 kí Gani Adams jáde kó wá deny ẹ̀ despite that fact Ìgbòho tún rí Gani bí ọ̀tá Ìgbòho dé káìdé ó bẹ̀rẹ̀ iṣẹ́ ti ẹ̀jẹ̀jẹ̀ ni kò ta sẹ́nikẹ́ni kò ta sí Gani kò bá Gani ní anything slandry statement bí ọ̀nà márùn-ún láti rí tí Gani Adams tó ń ṣe slandry fún Ìgbòho ìwọ kan náà ló ń pe ẹnìkan ló ń bá sọ̀rọ̀ lórí fóònù táfìrí yẹn tú tó ń parọ́ ọmọ kó lè ní pàápàá ní olópa Bọ́lá Ìgè ìkéèsì yẹn wà bẹ́ẹ̀ tí ò yẹ kí Ìgbòho bá ṣe anything mọ́ tí ò yẹ kí Ìgbòho bá ní anything papọ̀ mọ́ rárá this àgbàyà tó sọ̀rọ̀ yìí ààrẹ ìṣọ̀kan Oòduà tó sọ̀rọ̀ àgbàyà tó sọ̀rọ̀ yìí kò rí fídíò yẹn gbà ẹ̀ bàbá tó sọ̀rọ̀ yóò rí gbogbo àwọn iṣẹ́ táwọn Dáúdà ń ṣe Dáúdà bórabóra gbogbo videos attacking videos tí wọ́n ṣe fún Ìgbòho lórí social media bàbá yẹn ò rí bàbá yẹn ò rí ohun tó rí òní tí bàbá Èkìtì ń ṣe mo rò kojú ẹ̀fọ́ kò rí mi náà ní tó bá rí mi náà á attack mi náà ká sọ fún bàbá Èkìtì ká sọ fún kó panumọ́ fún what ẹ gbọ́ lóyún owó Yorùbá ni wọ́n ní dàda ò lè jà ó lábúrò tó gbójú bí Ìgbòho kọ̀ tí ó sọ̀rọ̀ tó ṣe bí olúdù tó ṣe bí ìpòhùn òrí wọn kì í ṣe pé Ìgbòho gọ̀ òyìnbó sọ pé the gentility of a tiger does not dictate its cowards yíyọ ẹkùn tó jókòó tẹ́lọ̀ Ìgbòho tó dorí kodò ohun tó ń rán ló ń ṣọ́ ni
játijàti táwọn ṣe yẹ kó kán ní ìjà kí Yorùbá free ló kàn án. That's why tí ò fi ráyè tiwọn. Àwọn tó dẹ̀ níṣẹ́ tó jẹ́ pé kán fẹ́ lu báyé èèyàn jẹ́ kiri làwọn dúró fún. Àwọn lẹ́ni tí wọ́n ń ṣòṣì orí burúkú kiri orí social media yẹn. Show me just one video, just to one. Níbi tí Ìgbòho ti tàn kámẹ́rà báyìí tó ti ń sọ̀rọ̀ sí Gani Adams. Bó kọ̀ràn yẹn fídíò síbi tó ti ń pe Gani ní bàbá bàbá là ń rí. Ṣé Gani lè bí Ìgbòho? Years tí Gani fi dùgbò lọ ju 3, 4, 5 years. Ó pọ̀ ju 5 years. Sọ́mọ 5 years lè bímọ. Yet Ìgbòho pè ní wọ́n bí Ìgbòho nu táfíù ìjọ kan pé kí ló rí sí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tí Gani Adams jẹ. Tó bá jẹ́ Gani ni mo mọ̀ pé Gani á sọ pé àwa tó yẹ rè kò yẹ Sunday. Ìgbòho ní ẹntádéyẹ ni wọ́n gbádé fún. Ó dùn mí pé mi mọ̀ pé máa sọ̀rọ̀ débẹ̀ bá ní kọ́ bá mi wá fídíò yẹn mbà play ẹ̀. Ìgbòho lẹ́ni tó yẹ Tádéyẹ ni wọ́n gbádé fún. Bàbá mi ààrẹ tó yẹ láàrẹ náà ni wọ́n fi jẹ ààrẹ. Can you imagine? Tinútinú dẹ̀ ló fi sọ̀rọ̀. Ìgbòho ọmọ olówúrẹ́ àwọn sọ bó ṣe rí ní ọdún okun ẹ̀ ló máa fi sọ síta. Till now Ìgbòho rí ààrẹ bí ọ̀tá wọn pẹ̀lú gbogbo nǹkan tí àwọn ọmọ Gani ṣe fún Gani kan. A rí fídíò bí tí Gani ti jókòó tágbàlá Gabriel ti interview ẹ̀ tó against gbogbo nǹkan tí Ìgbòho ń ṣe. Kò ń ṣe fídíò ẹyọ kan. A rí 50 videos tí Gani fi ṣe tó ti ṣe láti fi pa ògo Ìgbòho. Ààrẹ yọ kan tí Ìgbòho jáde tó wá sọ sí Gani. Ta ló yẹ ká blame? Tí bàbá tó sọ̀rọ̀ yóò bá ṣe bàbá àgbàyà, tí kì bá ṣe bàbá tó ń tọrọ ìbínú Ọlọ́run látọ̀dọ̀ Ọlọ́run, irú statement yìí ò yẹ kó bọ́ lẹ́nu bàbá yẹn. Kí Ìgbòho rántí àwọn tó ti ṣẹ̀ sẹ́yìn. Àwọn wo ló ṣẹ̀ sẹ́yìn? Ẹrú ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀? Bàbá ò sọ tó ń ka lára. Bàbá ò ṣàṣírí tó ń dùn. Ẹ wá jókòó ẹ mú fìlà kan rárí ẹ ra mórí ẹ sọ jágàjàgà tó bá yín lẹ́nu bí àgbàyà. Gani wájú ọmọ yín sìn àbí? Ẹni bá máa ṣe ìṣọ̀kan kì í gbè lẹ́yìn ẹnìkan. Bàbá ẹ padà lọlé. Inú mi dẹ̀ dùn. Inú mi dùn. Gbogbo kọ́mẹ́ǹtì tí mo rí lábẹ́ fídíò yẹn mo ní ojú Yorùbá kúkú ti là. Ìgbòho does not need to say anything at all. Fàwálẹ̀. Àṣà barista ó ní àkìtàn ni mí, fertilizer ni mí, manual ni mí, gbogbo ẹ̀gbin ló bá mi lára mu. Kò sí tẹ́sọ sáwà tí ò bá wà lára mu. Kí Ìgbòho panu mọ́ kó máa wò. Fèsì tó ń ṣe lọ́tí ẹ máa wòran. Fi wọ́n lẹ̀ má dà ọ́ lóhùn. Wọ́n bá wa ń bẹ̀. So ìdáhùn tí bàbá Èkìtì ìdáhùn yẹn ló ń ka yín lára. Ìdáhùn tí bàbá Èkìtì ìdáhùn yẹn ló ń ka yín lára. Ooo bẹ̀ gbogbo nǹkan táwọn ọmọ Gani ṣe yẹn ó dùn mọ́ yín àti Gani fúnra rẹ̀. Ó wá sọ pé ẹ mi ò lè sọ o, mi ìgbà bóyá Ìgbòho rí blọ́gà yẹn, mi ìgbà bóyá mọ̀ pa blọ́gà ń gbójú Ìgbòho fọ́ nígbà tí ò ríran. Nonsense bad. We have to stop all this nonsense in Yoruba land. Ẹ jẹ́ ká sòdodo fúnra wa. Ọ̀rọ̀ pé wọ́n create unity. Yorubas has been united security wise. Adúpẹ́ fọ́lọ́run. Bad egg, the black sheep of the family, kan ṣoṣo òun náà ló ń darí ewu tẹ̀lé yẹn. Ẹnìkan ṣo tó jẹ́ pé ó yàtọ̀ nínú gbogbo wa. Ó náà ní Gani ó lẹ́rìí tó ń hùwà yàtọ̀ wọn àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ tó ń jẹ lábẹ́ ẹ̀. Irú ẹkùn Àmọ̀tẹ́kùn so safe Àgbẹ̀kọ̀yà even àwọn factional OPC míì tí wọn kì í ṣe OPC ti Gani, they are all with Sunday Igboho. Ṣèbí Saheed Ire ó lọ sọ́ọ̀ṣì Òṣogbo láìpẹ́. Ṣùgbọ́n wọ́n bá àwọn ọmọ OPC tí ò ń ṣe ti Gani bẹ́ẹ̀ tí ó gbọ́dẹ̀ so mọ́ tán wọ́n mọ̀ pé Saheed Ire wọ́n mọ̀ gbọ́dọ̀ Igboho ló ti wá. Wọ́n tẹ̀ mọ̀ páwọn ń tàwọn OPC làwọn. Níjọ́ tèmi dé nílé Igboho ní inú àwẹ̀ tó lọ yìí
mo bá ọmọ OPC rẹpẹtẹ ní ká tó wọnú ilé ẹ̀mí gèdè wọ́n dídì ṣe tẹ́ǹtì fún wọn báyìí ní tán jókòó tán wá sí ẹ̀mí ẹ̀jẹ̀ǹs pẹ̀lú ìwò ẹ̀bùn and their OPC wọ́n ṣe OPC ti Gani. So gbogbo àwọn tó kù tó jẹ́ security ni wọ́n ń ṣe pẹ̀lú Ìgbòho ni wọ́n ń ṣe pẹ̀lú ìwò ẹ̀kùn òun nìkan yìí náà ní kí dẹ̀ ló fà superiority complex ló dá láàmú Ìgbòho bá wà nìkẹ́ o sì máa lọ dẹ́gbẹ́ mi lẹ́nà níbo ló fẹ́ kó fi OPC sí torí pé òun bìlífù lọ́kàn ara ẹ̀ wípé OPC is Yorùbá defender wọn ò dẹ̀ defender kankan fún ẹ̀ Yorùbá gbogbo ẹnu mi sọ tẹ́ bá wá claim past glory ẹ sọ ìjà fún Yorùbá káyé gbọ́ kò sẹ́ tó bá yín dun Ààrẹ Ọ̀nà Kakanfò bí bàbá yẹn ṣe sọ lẹ́nìí gbogbo ayé mọ̀ pé gọ́fìmẹ̀ntì gan wọ́n recognize Gani Adams as Ààrẹ Ọ̀nà Kakanfò kò sẹ́ tó ní kò rí bẹ́ẹ̀ ṣé kò sọ fún pọ̀ fẹ́ di Ààrẹ Ọ̀nà Kakanfò àbó sọ fún pọ̀ fẹ́ joyè gbogbo dààmú tó ń dààmú kiri ṣókọ lẹ́tà sẹ́ni ọba ni pé kí wọ́n gba ààrẹ kó lọ́wọ́ Gani ni àbí presentation táwọn ọmọlẹ́yìn Ìgbòho ń ṣe so far ẹnìkan nínú wọn kó sọ pé kí wọ́n yọ Gani kan fi Ìgbòho sí ẹ mú fídíò bí tó ti sọ bẹ́ẹ̀ jáde even the so-called Èkìtì tẹ́ ẹ̀rú mẹ́yìn ibi tó ti sọ pé kí wọ́n yọ Gani kí wọ́n fi Ìgbòho sí ẹ mú jáde fún wa kárí téèyàn bá fẹ́ jẹ́ sí he wants to come with equity he wants to come to equity must come with clean hand bẹ́ẹ̀ bá fẹ́ jẹ́ Ọ̀ṣàká ẹjọ́ Ṣàká bá fẹ́ jóṣoko ẹjọ́ ṣoko Ọ̀ṣàká àṣoko lẹ̀ ṣe ìbàbà òkun anílé ẹkú òdì ọ̀tẹ̀ ẹ mọ orúkọ ẹgbẹ́ yín ni Ìṣọ̀kan Ọmọ Oòduà ṣé wàá ṣọ̀kan Ọmọ Oòduà ntẹ́ ẹ sọ ìṣọ̀kan Ọmọ Oòduà gbogbo fídíò sì táwọn ọmọlẹ́yìn Ìgbòho ń ṣe là ń rí kiri inú mi dẹ̀ dùn mo kó bíi 2 mẹ́ta wá lẹ́yìn tẹ́mi sí sọ̀rọ̀ wọ́n ṣe àtàkì Ìgbòho láìpẹ́ tó tún ṣe sọ̀rọ̀ sí but nobody said anything Ìgbòho náà rí òun náà rí ẹ̀tọ́ ṣé kí káwọn ọmọlẹ́yìn ẹ̀ má sọ kankan wọ́n panu mọ́ kí Gani máa ṣe slandry àtàwọn ọmọ ẹ̀ gbogbo ibi tí Ìgbòho bá lọ kí wọ́n máa discredit ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kí Ìgbòho wá panu mọ́ àti gbogbo ọmọlẹ́yìn ẹ̀ kọ́ ṣọ́tọ̀ kọ́ máa wò ìyẹn lẹ fẹ́ àbí Ọlọ́run ò ní fún yín ṣe. Ayuba ó ní Ismail desire to move higher ni Ìgbòho lọ ó kódà aeroplane ló even jet ló ń gbé jet gbogbo ẹni tí inú bá ń bí kó lọ gọmọ transformer kó sọba ló ń bínú Ìgbòho kó lọ hug transformer kó ṣadé lórí tadé ẹ̀ bá lẹ́jọ́ tadé ni next transformer lọ hug ẹ̀ bó ṣèjòyè ni ẹ̀ lọ hug àbọ̀ torí àtọ́ba àti ìjòyè ló ti wà lẹ́yìn ẹ̀ gbogbo ọba pátá ni wọ́n ti lùlù bá dé lọ mọ̀wé yẹn kí ló tún kù Aláàfin àti Ọọ̀ni olórí aládé méjèèjì wọ́n tún allegiance fún wọ́n sọ fún pé àgbà lẹ́yìn ẹ̀ máa bá lọ wọ́n tún fún lówó Ọ̀wádé ló kọ́ bẹ̀rẹ̀ àwọn ọmọ yìí wà látọ̀ ṣe ibi táyìn sọ pọ́n ṣò fíìmù ibẹ̀ lọ́ba ti acknowledge wọn ló ti sẹ́ndì 1 million sí wọn 1 million wọ́n dẹ̀ tún padà dé wọ́n wá náà ṣe tọ̀ṣun state wọ́n gba Ifẹ̀ wọ́n dọ́dọ̀ Ọọ̀ni ni mo fún yín 100 million mo mọ̀ pé tó bá máa náà ṣe tọ̀yọ́ state wọ́n máa dọ́dọ̀ Ọ̀wádé ìyẹn náà máa fún wọn lówó a máa launch Ogun state by on the 21 or 22 Ogun state wọ́n máa launch ẹ̀ àwọn mayor náà wà ní charge ẹ̀ ó kàn dùn mí pé by then I to travel out but notwithstanding I have told him I will be with you people in my spirit and online I will be with you so Ọlọ́run wà lẹ́yìn Ìgbòho is conflict you know when convoy very very fast àwọn kan sì dókòó lórí pé wọ́n ti register ẹ̀ bàbá yẹn náà sọ wọ́n ti register ẹ̀ ti ṣe kìíní kan nonsense Ìwẹ̀kùn has come to stay kò sí tí mẹ́tàlá OPC Gani fẹ́ ṣe sí gbogbo ẹnu mi sọ 13 OPC Gani wọn lè ṣe anything sí káwọn ọmọ lẹ́yìn ẹ̀ rant jù bẹ́ẹ̀ lọ it doesn't move anybody
ẹ mọ̀ pé àkọ́kọ́ èbú kì í dúnyàn bí àbúgbẹ̀yìn òyìnbó náà sọ pé you will laugh last laugh best ìtàwọn ọmọ Ìgbòho wá sọ ń ka yín lára ó máa ń wọ̀ yín lára bí ìṣòwò gbèdì táwọn ọmọ Gani bá ń sọ ẹgbẹ́ fúfú lẹ́lẹ̀ ni kódà Nàìjíríà sò fẹ́ gbọ́ kódà wọ́n ti sọ fún wa pé ẹ má play wọn mọ́ lórí program yá àfẹ́ gbọ́ wọn inú ń wá bá ṣe ń gbọ́ wọn yẹ ẹ wo difference méjèèjì láìpẹ́ ilẹ̀ bọ́sítà lẹ́yìn ṣó fíìmù arága yín gẹ́gẹ́ rè pẹ̀lú kùbá lọ́rùn jane àti bàtà ìtẹ̀lẹ̀ àtàṣọ náà lọ fi jagun kò jẹ́ Yorùbá àrí ti yín rò. It doesn't have any effect because you've never brought any direct impact to the life of we Yorubas. Kò sí any direct impact. No success story látọ̀dọ̀ yín wá. Ní àná fídíò tí mo ṣe lánàá anywhere tí Ìgbòho bá dé direct impact ẹ máa feel ẹ ní anywhere ẹ máa wo gbàtàn bá máa launch Ogun State ẹ máa wo tó wá ṣẹlẹ̀ sáwọn Fúlàní yẹn tẹ bá ń gbọ́ wá sáré kàbàkàbà gbogbo àwọn ajínigbé yẹn àfikún má gbọ́ pé Ìgbòho bọ̀ Ogun State wọ́n máa mérè ni wọ́n máa mérè ni look at Kwara ìjọ ló ṣe lọ Kwara State náà ohun tí mo bí sí kinní kan tó kọrin tó ń rè lẹ́nujọ́ mẹ́ta ó ní ohun táwọn kan gbàwẹ̀ fún ló ṣe wẹ́rẹ́ odò tán ní kò lè ṣàn tó wá dìbò ẹwọ lọ́hùn ohun tí wọ́n ti ń fà látijọ́ láti February tí wọ́n ṣe tì Ìgbòho got there not quite a month not quite 2 weeks ìjọba gbọ́ pé nǹkan bá ìṣẹ̀lẹ̀ ok wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ before you know it the whole 176 are home now wọ́n ti wálé ẹ sọ ẹyọ kan tí Gani àtàwọn ọmọlẹ́yìn ẹ̀ ṣe successfully just show us one show us just one àfikún wọnú street kan mú ẹnìkan kan ní kẹ́nìkan ṣe olè bí kinní kan ló máa ṣe wọ́n wá so kinní mọ́ndì wọ́n máa wọ̀ bọ̀ báwo dẹ̀jọba mi ṣù ẹ̀tẹ̀ bá ní wọ́n máa wọ̀ bọ̀ ẹ wo àwa Gani àwa ọmọ OPC Gani àtúntì gbélé yìí o ìkan dúró sí títì àwọn àrètí kí wọ́n jáde ibi tá ti ń gbé èèyàn tó fẹ́ jagun rè ẹ sọ wá ní wèrè kó blọọkù sí wa lọ́pọ̀lọ́ lẹ̀ Yorùbá ẹ̀rọ pa bọ̀ kò sí ni people are wise now. ìjọ tí mo ṣe fídíò yìí jọ Sátọdé kódà mo rí ìyá tó sọ pé orí àlọ́gbọ́n bàbá àdédé mọ̀ átá ti pàgbé lórí èmi gan fúnra mi kí n ti mọ̀ kí n ti máa wo fídíò èmi mo ṣe o àwọn mo jẹ́ láwọn ni mò ń wò ó wà láì ráìsì bá mú mi yọ báyìí níbi tí mo rẹ́rìn kúndé Ọlọ́run mo rẹ́rìn olè yìí lẹ̀ lágbà nígbà wo mo ṣe léyìí people are wise now. Bàbá tó sọ̀rọ̀ yẹn tiẹ̀ bẹ́ẹ̀ta ló fi sọ̀rọ̀ bí n fẹ́ túṣu désàlẹ̀ kòkò ó tó ti ṣẹlẹ̀ láyé Yorùbá nation ni bàbá yẹn fi sọ̀rọ̀ nsìn ọkù kò sọ pé kí Ìgbòho lọ sit down torí pé bí tí Ìgbòho tún bá yọ yìí mystery ló jẹ́ fún gbogbo àwọn ọ̀tá ẹ̀ ẹ̀yin gbá kí dúpọ̀ onítìrì sọ̀rọ̀ ọ̀bíkú tó bá sọ̀rọ̀ sí wọn á jẹ́ tútù ní àárín òun àtàwọn ẹgbẹ́ tó parọ́ fún àwọn tí bá dry àárín wọn yẹn ló lè máa ṣe sọ̀rọ̀ nsìn gbogbo ẹnu tó fi gbàgbówó jẹ́ ọlọ́dẹ̀ wa vindicate Ìgbòho he remained the last man standing ẹ̀mọ́ tún táwọn ọ̀ṣọ̀pọ̀ Oòduà náà pa ká má tùṣu désàlẹ̀ kòkò tí bàbá yẹn bá fàájù máa wọ́ ń bí máa wá sọ gbà ṣe rí ìgbésí ayé wọn bàbá ní bàbá Bánjí Akíntóyè tó jókòó sí Bẹ̀nẹ̀ Ọlọ́run ti ṣe bàbá tí láwọn ń bọ̀ lé padà wọ́n ń bọ̀ lé padà sí láìpẹ́ bàbá máa bá wa torí mo rí Kóìkì tó lọ bá wọn tán ti lọ bá wọn sọ̀rọ̀ tán bàbá náà láwọn bọ̀ lé mo lè ní kọ́ńplé ẹ̀ fún wa tó bá yá táyè bá wà àní kọ́ńplé ẹ̀ kẹgbọ́rọ̀ lẹ́nu bàbá Bánjí Akíntóyè bàbá yẹn dúró tán nígbà táwọn ọ̀jọ̀ kan ò du àjàgbẹ́ ẹ má jẹ́ ń sọ̀rọ̀ àwọn tí ó ṣẹ̀ kí máa wọ́n ń ṣẹ́nu poli torọ́bẹ̀ kì í ní nǹkan àgbà wọ́n á jáde wọ́n á fi kanra òfin tó ti ṣẹlẹ̀
ṣé Ìgbòho náà mọ iye ẹni tó ti ṣẹ̀ ṣé òun náà máa tó ti ṣẹ̀ sẹ́yìn àwọn wo ló ṣẹ̀ tell me ẹni tó ṣẹ̀ àwọn tó mọ̀ pé òun ṣẹ̀ gbà yẹn gbogbo wọn ló lọ àfihàn kọ̀ọ̀kan tó lọ bẹ̀ wọ́n ṣé ti yín Ìgbòho ṣẹ̀yìn rárá ẹ wá ń fi étírẹ́ẹ̀dì sọ̀rọ̀ kí Ìgbòho pé bàbá Èkìtì fún kíni bí dàda ò lè jà ṣé kò láàbúrò tó gbójú ni kì í dẹ́ ṣe pé Ìgbòho ò lè jà bó ti Ìgbòho gbọ́dọ̀ jà olórí ogun ni Ìgbòho lọ́wọ́lọ́wọ́ báyìí olórí ogun òun ni driver tó ń tu ọkọ̀ security ilẹ̀ Yorùbá lọ́wọ́ kò gbọ́dọ̀ bójú ẹ̀yìn side attraction làwọn Gani àtàwọn ọmọ ẹ̀ jẹ́ they are mere side attraction distractors ni wọ́n the big distractors they want to distract him he doesn't have time for them wọ́n fẹ́ attract him wọ́n fẹ́ attract him bí kò ráyè because the driver bá ti ń wo bí tó ń wo bí mọ́tò yẹn máa ní accident fàwa tó kó sẹ́yìn ilẹ̀ àwa tó kó sínú mọ́tò lẹ́yìn àwa pẹ̀lú ẹ̀ Ìgbòho any day anytime let any stupid man come out or stupid woman bí irú táwọn bàbá tó ń sọ̀rọ̀ ẹ̀ fi wọ́n lẹ̀ wọ́n bá wa bẹ̀ ẹ wá sọ pé kán mú kán kí Ìgbòho pe bàbá Èkìtì for what náà for what pé gbogbo ṣìtá àwọn Gani ṣe yẹn ẹ legalize ẹ but illegal ni tí bàbá Èkìtì ṣe ẹsẹ bẹ̀rẹ̀ Dáúdà abórabóra Mr. Caro White ojú bàbá tó sọ̀rọ̀ ojú ẹ̀ fọ́ kò ní tú tí Dáúdà ń pa àbí Mr. Mambo Park onígbò bàbá yóò rí tú tí wọ́n ń pa àbí bẹ̀ tó rí tú tí bàbá Èkìtì ń pa ẹsẹ̀ bẹ̀rẹ̀ kò sí tó ká gbogbo wọn lára Mrs. Gani yẹn kí ni yẹn wà bá wọn o torí pé bàbá Èkìtì ló lọ gbé àáfàá yẹn jáde àáfàá tó rọṣọ fún Gani tó kété fún àáfàá yẹn àkú èrè ó ní Gani méré lárí gidi nígbà táwọn ẹrú kú dé ó lẹ́yìn ìkùlé náà gbé sálọ kó tó dà ó múra bí obìnrin sálọ ni statement yẹn dc kò tán lára wọn ó bà wọn gan lógun òjò àrí àgọ́ aríkúyẹrí aríkúgbẹ̀yìn ìkùlé sálọ a sọ̀rọ̀ gan sọ̀rọ̀ ọmọ náà sọ mo fẹ́ gbàyẹ Yorùbá lẹ̀ náà fún mi ní àgbo ẹ̀ náà fún mi ní kinní àpàlóńgbé dání náà fún mi ní kinní mo fẹ́ gbàyẹ Yorùbá lẹ̀ àwọn ọmọ ẹ̀ tó wá fọ́n jáde sí ṣọ́ọ̀tì fún ẹ ní go ahead ń bẹ̀rẹ̀ 100 million ifá náà dówó mọ̀ ifá Gani rí 100 million ó sáré fẹ́ sàpé ọgbẹ́ni àárọ̀ gbọ́dọ̀ ṣòfì o mistake lẹ wá ṣe kì í ṣe ibi tó yẹ kẹ́ ti ṣe fíìmù yẹn lẹ ti ṣe yẹn Ifẹ̀ lẹ máa lọ Ifẹ̀ ẹ kàn lọ gbé ẹnìkan ẹ lọ rẹ́ǹtì Fúlàní fún Fúlàní lọ́wọ́ pé wò á máa nu ẹ̀ díẹ̀ o a máa dè ẹ̀ mọ́lẹ̀ gan o ẹ á lè gbé ẹ dé police station ẹ ti lọ bribe àwọn police station náà ẹ bá ti ṣe gbogbo yẹn ẹ wá dé Fúlàní ẹ lè kóra yín bíi 20 sínú mọ́tò ní Ifẹ̀ kó lè lè gbé láàfin kọ́ nílé rí yín owó ọ̀fẹ́ tí bàbá ń pé kiri kán lè pé kẹ̀yìn náà orí yín ti gbálẹ̀ yín jákujàku ẹ̀rọ párin èdè Ìgbòho bó ṣe rí dáàdi Gani tó ẹ máa wo fídíò yìí sí kẹgbọ́n kan tí Gani máa ṣe tí Ìgbòho máa sọ ń bẹ̀ yóò pè mo dúpẹ́ lọ́wọ́ OPC bàbá mi Gani Adams kò pé Gani Adams lórúkọ ni rí kò pè ní bọ̀dá rí kò pè lẹ́gbọ́n mi rí bàbá mi ni ẹkú tí mo ti Ìgbòho bàbá mi tí ó bá pè mí bàbá gẹ́gẹ́ gbogbo èèyàn ní ẹ̀dá tó ló dágbò yẹn irú ẹ̀dá bẹ́ẹ̀ rí kì í dẹ́ ṣakúṣẹ̀ kábà sọ pákúṣẹ̀ ni kò wá kankan lọ́dọ̀ anybody kábà sọ pé ó ń respect bẹ́ẹ̀ kó lé Ọlọ́run dà bẹ́ẹ̀ ni tó bá ti rágbàlagbà gbogbo àgbàlagbà bàbá mi ni gbogbo àgbàlagbà lóbìnrin ìyá mi ni mi ìrírú ẹ̀dá bẹ́ẹ̀ rí láyé mi ìrírú ẹ̀dá bẹ́ẹ̀ rí so loving so caring so friendly kò láfojúdi kò fojú dẹnikẹ́ni tẹ́ ẹ bá délé Ìgbòho àwọn tí ò yẹ kó wẹnu géètì ẹ̀
Ìgbò á tún kó wọn mọ́ra, go to his house. Ṣé bó ló fà táwọn ẹlẹ́nu dẹ̀rẹ̀dẹ̀rẹ̀ Ìbàdàn bàbá kíná pé bàbá Ládùú àti funny stupid náà fi jọ ráyè máa wọnú ilé ẹ̀ àwọn tó bá tẹsẹ̀. That is the problem. Má yẹ kó gbogbo èèyàn ló kó mọ́ra, and quality àwọn tó lọ ń pè ránṣẹ́, that is their quality. Ìfẹ́ ló máa ń kọ́ jẹ́ first quality wọn láyé. Wọ́n máa ń nífẹ̀ẹ́ àwọn èèyàn, wọ́n máa ń nífẹ̀ẹ́ gbogbo tó lọ ń dá. Quality àwọn ànábì Ọlọ́run ni. Gbogbo ẹ̀ tó lọ bá ti pè dá sọ̀rọ̀, quality àkọ́kọ́ tó lọ máa fún wọn ni kán nífẹ̀ẹ́, kán dẹ̀ lámójúkò. Ẹ wo interview tí wọ́n ṣe pé èèyàn kan yìnbọn mọ́ ẹ, Ìgbòho ló ní ẹnu ẹ filẹ̀filẹ̀, ẹ má ṣe kankan fún un. Ó dán wò ní. Alágbára ní ayọ̀ ìdá abẹ́ orí ẹ̀ dànù. Gani lè pàtó mú mọ́. Tó bá pẹ́ ọmọ lẹ́yìn Gani ló yìnbọn bẹ́ẹ̀ mọ́ Gani, wọ́n á tiẹ̀ ti pa. Àwọn ọmọ ogun ẹ̀ wọ́n á ti pàdánù. Wọ́n ti gbọ́ ní nínú ẹ má tọ̀jẹ̀. Ẹ fi sílẹ̀. Very good quality of a good leadership. It's one of the qualities of a good leadership. Ẹnu ẹ má wọlé filẹ̀filẹ̀. Lọ́jọ́ kan, kèfèrí kan ṣẹ̀ṣẹ̀ gba Islam. Wọ́n mú wọn lẹ́rú náà mú wọn ní lójú ogun. Wọ́n gbógun wá. Unfortunately, Mùsùlùmí jẹjà. Wọ́n mọ̀ wọ́n máa ṣẹ́gun àwọn, wọ́n yẹ ṣẹ́gun wọn tán. Wọ́n wá mú máa yìí. Náà máa tàn wá mú yẹn the next thing tó ṣe. Bó ṣe wọ mọ́sálásí báyìí ọkọ̀ yọ kó ní ó dẹ̀ kún ọkọ̀ bẹ̀ sí ní tọ̀ ní sí mosque. Inú bí àwọn sábà ànábì ní ẹ filẹ̀ ẹ lọ bú omi kẹ́ ẹ fọ ibẹ̀ ó tán. That singular act máa yẹ dẹ́ gba Islam. Ó ní gbogbo bínú tí mo bí sí ẹ tẹ́lẹ̀ mo rí ẹlẹ́ni rẹ pátápátá lẹ́nìí. Ó ní mo mọ̀ tọ̀ síbẹ̀ mo fẹ́ wo kí ló fẹ́ ṣe. Olórí kì í bínú. Ẹ tó bá jẹ́ olórí kì í bínú. Torí pé ìmí ọlọ́run máa mọ̀ fòrò ẹ̀, ọmọlọ́run máa mọ̀ fòrò olórí yẹn látara ọmọ ẹ̀yìn kan. Olórí kì í bínú. Quality olórí wà lára Ìgbòho. Kí Gani wá sọ sóhun ní quality olórí. Ìwọ tí tó ọmọ presume ọmọ tí ò tó ẹ tó kàn fún fẹ̀rẹ̀ tó dẹ̀dẹ̀ ń táyé mọ̀ tínú ń bí ẹ. Ó ṣe fògùn sórí iṣẹ́ àfún, ó ṣe set up DSS fún, ó ṣe oríṣiríṣi ló dánwò gbàtọ̀ lọ́hùn ò bá ń kọ́. Gbogbo ọ̀nà tẹ́ gbà pé kẹ́ dímọ̀ lọ́nkọ̀ yọnu lẹ́yìn kété lọ́fọ̀ máa ń ṣe. Ká ló ti pàgbówó sí látijọ́ ẹ̀hẹ̀ etí Gani fẹ́ láti yọ. But unfortunately kò rí pa, kò rí fi ṣe nǹkan kan. Ọkùnrin yẹn tó wá yọ, ó tún máa yọ, ó yọ in grand style. Ó tún wá yọ lọ́nà bòmí. Oríṣiríṣi ẹnu lẹ fi bàjẹ́, oríṣiríṣi ọ̀rọ̀ lẹ sọ. Dáúdà tí ẹ̀dín kí ló ṣubú tẹ̀ Mr. Carol White àtònígò Mongo Park. Ó discredit gbogbo nǹkan tí Ìgbòho ń ṣe yẹn, ayé ò tún gbà á. Lára wọn bá wálẹ̀. Pẹ̀lú ẹ̀ náà, oríṣiríṣi là ń rí. Wọ́n tún ránṣẹ́ s'Àgbàlá Gabriel. Ìyẹn jókòó wọn jọ ń ṣọ̀tẹ̀. Wọ́n ṣe interview náà tàn kó tà. Ayé ò tó ń gbà á. Owó lè fry drone, owó lè máa lójógún, kóun máa record. Torí pé òun ṣe statistical non-ethical qualification of poultry òyìnbó yẹn lọ bí ilẹ̀ bí ẹni. Pẹ̀lú ẹ̀ náà, ayé ò gbà wọlé. Wọn popular wọn ta. Gbogbo tàdé máa rí after effect. Ó ní pé gbọ́ àwọn 100 million ti yọ 101 million tó ti àwọn náà yà bẹ́stà. Gbogbo wọn fún mi ní lẹ́tà láti jọ yìí, wọ́n fún mi lápúfà, wọ́n yà gbé yẹn tì. Ẹ̀yin ọmọ kíní ti yọ owó ẹja wà ní ó bẹ̀rẹ̀ fíìmù tiwa, wọ́n wá bẹ̀rẹ̀ fíìmù tiwọn. Bẹ̀ fíìmù tán máa bẹ̀rẹ̀ wọn kọ script dáadáa, wọn mọ script kọ. Instead kí wọ́n lọ sọ́dọ̀ professional actors. Kán lọ ọdún Adékọ́lá, kán lọ sọ́dọ̀ Fẹ́mi Adébáyọ̀, kán lọ sọ́dọ̀ Ibrahim Shatta, kán lọ sọ́dọ̀ kí lórúkọ ọkọ̀ Tóyìn Àyímakù, kán lọ ọ̀dọ̀ Fúnkẹ́ Akíndélé. Ẹ bá kọ script yìí. Àwọn yẹn á kọ́ fún wọn perfectly. Make to believe wọn bá ṣe báyìí tó yẹ pé pilot shoot máa ní àwọn èèyàn á rò pé bóyá ó real ni
wọn mọ gbogbo ìyẹn ṣe gbà kán rẹ̀dí àti náwó tó yẹ kán ṣe nìyẹn títí gbòó bá rí tí wọn ìyá dẹ̀ dàbí ipò náà rí ayé àkàn máa pariwo wọn ní àwọn OPC náà ti bẹ̀rẹ̀ o OPC Gani Adams ti bẹ̀rẹ̀ o tọ́ ní bá gbọ́ bá ọ̀ní àkàn ránṣẹ́ sí Gani Adams ní gbìyì òun náà kàn fly ní pínpín gbá ó ti dé fẹ̀ bóyá ó dẹ̀ máa wọ mọ́tò ní tí ẹ tọ́lá jì máa tẹ̀lé àwa lọ wá stáàṣì gan tó máa kó ságbádá kán lè mọ̀ pé ìbòkúnjẹ́ tó bá dé bẹ̀ẹ́sẹ̀ kó dọ̀bálẹ̀ ọwọ́ ló máa nà sọ́ọ̀ ni aláwọn Ààrẹ Ọ̀nà Kakanfò òun ju gbogbo ọba lọ that is his statement and that's why táwọn yóò fi regard as èèyàn I'm too sure kò lè ever tẹ̀fà láàfin máa nọwọ́ sí i kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ tó bá délé máa lọ nọwọ́ sí wọn ni ó bá dẹ̀ tẹ́ ó tẹ̀ tó ní kí 100 million tòun náà lè yọ ni tó bá jókòó wọ́n máa sọ̀rọ̀ náà máa sọ̀rọ̀ gbéraga lẹ́nu ní àyàwó fún bàbá náà wá sọ pé ok fún olórí ológun tó tún dé a fún ẹ ní 1 billion yàtọ̀ fún ní 1 billion ní gbà ayàpọ̀ pariwo ní gbò gbogbo ariwo yàtọ̀ bá lọ ní títí gbà ẹni pé mi náà ti dá lágàlábà akọ bàbá rí níjọ́ kejì láàyè àkọ́rí bàbá kan dábà láàrin 1 billion ti jókòó náà ẹjọ serious bàbá tó sọ̀rọ̀ ẹ má ẹ stop ṣe bẹ́ẹ̀ o má sọ̀rọ̀ ẹ̀ mọ́ ẹ̀yẹ gbọ́gbò bí Ìgbòho ṣe máa àdírẹ́sì Gani rè àti tí Ìgbòho nílẹ̀mí sí Gani ẹ̀yà pàmpilẹ̀. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ ẹgbẹ́ OPC nílẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC bàbá mi Fáṣẹ̀hùn mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin OPC ààrẹ Gani Adams mo dúpẹ́ lọ́wọ́ everybody wípé bàbá mi ní àdìsámọ́ní yẹn ó níbi tí ọba ti sí ẹ̀rù ó ní mọ̀mọ́ bẹ̀rù mẹ́ o ó ní nínú yẹn ó ní ayé tó ọwá yìí tó ọba ní àwọn tí ọmọ ọba ọkọ wàhálà ó ní tètè débi tó ń lọ mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó nífẹ̀ẹ́ mi mo tún wá dúpẹ́ lọ́wọ́ àwọn tí ò nífẹ̀ẹ́ mi tí wọ́n ń rìn mí kàkiri tó lè tètè yá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín mo dúpẹ́ gidigidi gan pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ OPC níwọ̀n ẹ̀rà tí wọ́n dúró tì mí gbogbo ìgbà tó jẹ́ pé wọn ò ń jẹ́ kí ojú ó tì mí. tí ẹ ti gbọ́ mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ he acknowledge him as ààrẹ mo dúpẹ́ lọ́wọ́ ààrẹ kò kí ẹ lórí gbogbo slandry tí bàbá yẹn ti ṣe fún he doesn't care wọ́n máa dúpẹ́ lọ́wọ́ èèyàn yẹ kó dànù mi pé who is he but no Igboho will never do that he doesn't commonize anybody kò fojú commonize èèyàn pé kó kàn sọ̀rọ̀ no kó síbi tó ti sọ̀rọ̀ láyé ó máa acknowledge ààrẹ Gani Adams ẹ bá wa bí Gani kí ni ẹ̀ṣẹ̀ Ìgbòho sí woman kan dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ṣẹ̀ tí Ìgbòho ṣẹ̀ mo sọ níjẹta as I think bóyá àná dẹ̀ nígbà pé ní fídíò àná woman ẹ sọ pé nísìnyí tó wà lọ dáwọ ẹkùn lẹ́sìn what becomes OPC ti Gani Adams that is torí pé OPC Gani Adams ló lórí gbogbo security ilẹ̀ Yorùbá mo wo ọ̀rọ̀ yẹn títí pé o ṣé nǹkan tó ṣẹlẹ̀ ni no problem ṣùgbọ́n o ewúrẹ́ ò sọ pé òun ò bá àgùntàn ṣe o àgùntàn ló sọ pé ìyàwó òbí dúdú yes àgùntàn ló ní ìyàwó òbí dúdú Igboho olóhùn òbẹ when Igboho started he acknowledged everybody even the so-called Gani Adams he went to his house lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ àkọ́kọ́ ó lọ kí ẹlẹ́ẹ̀kejì ó ń lọ ni wọ́n set up fún lọ́dọ̀ Guru Maharaj ìgbà ẹ̀ ló yẹ kí Yorùbá ti fura we don't think so we don't know but èmi mọ̀ mo tẹ̀ sọ́jọ́ yẹn mo sọ fún Igboho pé Igboho ṣọ́ra nípa gẹ́rẹ́gẹ́rẹ́gẹ́rẹ́ lọ́dọ̀ Gani Adams tó ń lọ ẹ̀ I told him àbáyọ̀lẹ́ láíláí àjọṣe bẹ́ẹ̀ okay gbogbo ayé ló fún máa trust ó máa fi inú wénú ni
ìgbọ̀n wọn padà fún níwọ̀jẹ́ ńkọ́ ṣùgbọ́n o ọlọ́run ní nǹkan kan o ọlọ́run ẹlẹ́dàá tẹ̀ ń wò yẹn ó ní kinní kan Yorùbá ní kàkà kí ọmọ olóore jí sí kòtò ìmọ́lẹ̀ kí ni tọ̀mọ̀nàmọ́ná àṣìṣẹ́ ìmọ́lẹ̀ ọ̀lẹ̀mọ́ná àtàn àṣìṣẹ́ ìmọ́lẹ̀ ó lè ṣe ṣàrà tẹ́ni yẹn máa fi rí gbà kòtò lélẹ̀ ó ló ṣẹlẹ̀ sígbò mọ̀nàmọ́ná ojú ọ̀run ṣiṣẹ́ ìmọ́lẹ̀ fún àwọn tó ń pa kọ́ lọ́ fọ̀mù kẹwọn bẹ̀tọ̀ ń ọlọ́run jẹ́ tọ́ nípa ọlọ́run sọ pé ní tó ṣì máa ti fún mi ṣì kù ní tí mo fẹ́ lò ẹ̀ fún ṣì kù bẹ́ẹ̀ bá lóògùn lò oògùn tó lóòjọ́ yẹn ta ló dé ó ṣiṣẹ́ kúnláhùn mọ̀líkà lè múlíkì tó tí ì lè múlíkà mọ̀ tàṣà kó rí bí ọlọ́run ló ní kó má rí bí ọlọ́run ní ìtọ́nà bá fẹ́ kó ṣẹlẹ̀ ló máa ṣẹlẹ̀ tí ó bá fẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ayé ò lè jó ṣẹlẹ̀ òun fún rẹ̀ máa sọ pé kíkú omi ń bẹ ọ̀dọ̀ ẹ̀ ọlọ́run ni òun ó nígbàgbọ́ pé ọlọ́run ló wà ń di ọ̀rọ̀ that is God for you a preserve ẹ̀ nítorí pé a ṣe nílò ẹ tó ní ọ̀run ẹ tó ní ayé àtọ̀run ó bá wa preserve ẹ̀ torí pé ó ṣe ìwúlò fún lẹ́yìn bọ́lá ṣe máa ṣe nìyẹn o so ẹ máa sọ fún bàbá yẹn kí wọ́n stop ṣe bẹ́ẹ̀ màá wá play àwọn fídíòs méjì kan léraléra ń sìn ẹ̀gbọ́n kan tí woman yẹn sọ mo tún fẹ́ tọrọ woman yẹn padà sọ tí bá fẹ́ ṣe ni màá lọ gbé díẹ̀ wà nú àwọn nǹkan tí Dáúdà Faro White ti sọ sẹ́yìn lórí ọ̀rọ̀ Ìgbòho tó tún ṣì ń sọ ó sì sọ kan láìpẹ́ yìí bàbá yẹn ò rí àwọn yẹn bẹ́ẹ̀ tí bàbá Èkìtì nìkan lórí kò dẹ̀ sí tó jẹ́ kí wọ́n máa ran yín mọ́ bàbá Èkìtì ju pé ṣé rí kíní àti Gani tí bàbá Èkìtì gbé jáde yẹn disgrace tó fún wọn láyé yóò sì disgrace gan ló jẹ́ disgrace gan ló ṣe jẹ́ pé bàbá Èkìtì ni gbogbo wọn rí nọ́sà wọ́n ti rí táwọn kan ti tákù ẹ̀ ìjọ tó tákù ẹ̀ lọ tákù mi wọ́n ní pásítọ̀ dẹ̀ ló pe rẹ̀ o ṣùgbọ́n ó ti dìdàkudà sí èmi ń tèmi wọ́n lè mi gbàgede kíní kan kúrọ̀ wọn jẹ́ tó kọ̀ mí ẹlẹ́yà tí wọ́n bá fi wọ́n ṣe mò ń fi wọ́n ṣe tó bá ní ká lọ dúró máa yẹ̀yẹ́ wọn débi pé ń tọ́wọ̀ gan wá bọ́lẹ̀ tó bá ní kẹ́mi àtòní ní dáhùn bẹ̀t máa fi wọ́n ṣe bá yẹ̀yẹ́ ó kẹ́nu mi mo mọ bí tí mo ti lè wọlé sí wọn lára yẹ̀yẹ́ lè máa fi wọ́n ṣe ẹ ń sùn wọn sí kọ́tà ní òǹtú ìkòtí tó kọ́ pẹ̀lú sùn yàn sí kọ́ ẹ bà mí jẹ́ dáadáa yẹ̀yẹ́ ni máa fi dá yín lóhùn bẹ́ẹ̀ tákù mi ọ̀rọ̀ tí bá sọ kódà gbogbo èèyàn tó bá bẹ́ ààrẹ rìn tàkìtì ṣùgbọ́n ẹ mọ̀ pé yẹ̀yẹ́ dẹ̀ máa ń dùnyàn èmi máa fi ń ṣe yẹ̀yẹ́ ni ọlọ́run bá mọ̀ so ẹ dúró lórí ọwọ́ bàbá Èkìtì tẹ dúró yẹn jẹ́jẹ́ bàbá Èkìtì náà ní kẹ́ fèsì ìyẹn mú mọ́ èsì tó fún wọn tó bá sọ pé Ọ̀yọ́ Mèsì Oǹdó Mèsì ní bàbá Èkìtì Èkìtì Mèsì ìyẹn mọ̀ pé fún wọn jẹ́ gan kò wá tọ́ sí anybody láti ṣọ̀kan ọmọ Oòduà láti máa sọ ohun tí bàbá yẹn sọ yẹn kò ṣe gbọ́ náà I was shocked to my marrow gbà tí mo ní bàbá yẹn bàbá ṣọ̀kan ọmọ Oòduà kọ́ yìí ni president wọn lè chairman wọn rèé pẹ̀lú tí bàbá yìí sọ lẹ́nu kò ṣe gbọ́ torí àwọn tí wọn bá wa wo fídíò yìí láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká tún gbọ́ tí bàbá yẹn sọ lẹ́ẹ̀kan sí mo ń tẹnu mọ́ àwọn kan wà wọn bá bẹ̀rẹ̀ fídíò yìí láti bẹ̀rẹ̀ ìbẹ̀rẹ̀ láti lo fídíò yẹn ẹ jẹ́ ká tún gbọ́ ń sìn kẹ́ ẹ̀ gbọ́ nǹkan tí bàbá yẹn sọ tí mo tó ń bí mi nínú tí mo sọ̀rọ̀ sí bá tó tún play. ó ṣàpàpàdà ààrẹ orílẹ̀-èdè yìí gbogbo àwọn tó sọ̀rọ̀ sí lánàá dà lẹ́nìí kò sí nǹkan tó ń rí ṣe sí náà kó ní kálukú kó lọ sọ àgbégẹ́ ọwọ́ kó lọ sọ àgbégẹ́ mọ́wọ́ gbogbo àwọn tó súnmọ́ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà ẹ pé bàbá Èkìtì kó jáwọ́ lọ́rọ̀ bá Gani Adams kó wá program mi ṣe nǹkan pọ̀ nílẹ̀ Yorùbá tó yẹ kó mójútó olótú ìmọ̀ràn tèmi fún Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà mi ò sọ pé mò ń pa blogging bàbá Èkìtì bọ̀ tó bá jẹ́ wípé n tó mọ̀ sí ni ó bẹ́tà kó correct ẹ̀ látàsìkò yìí lọ kó rántí pé òun náà ṣe àwọn èèyàn kan káwọn tó ń blog kíni kó rántí pé àwọn náà àwọn ti ṣe àwọn èèyàn kan lẹ̀ Yorùbá tí ò yẹ kó tiẹ̀ dá sọ̀rọ̀ Yorùbá nation rárá
tá a bá sọ pé a fẹ́ Yorùbá nation tá a wá mú àwọn kan tá a sọ wọ́n lójú lẹ́yìn constitutionally Gani Adams mọ̀ ṣe kò mọ̀ ṣe o it is recognized by government and every other corridor of power ní Nàìjíríà pé Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá ni. ibi tó bá yẹ ká ti bá ọgbọ́n tá a bá a gọ̀ níbẹ̀ ó máa ń yààyàn lẹ́nu gan. bàbá tó sọ̀rọ̀ yìí abẹ́ ẹsẹ̀ àtẹlẹsẹ̀ lọ́pọlọ ẹ̀ wà ó ti tẹ ọpọlọ ẹ̀ mọ́lẹ̀ gan tipẹ́tipẹ́ gan. ẹ wo trend tí bàbá yẹn fi sọ̀rọ̀ kọ́ra tí pòun náà ti ṣe àwọn kan nígbà Yorùbá nation nìyẹn o torí pé wọ́n acknowledge bàbá Bánjí Akíntóyè gbogbo àbòsí táwọn eléyìí ṣe Yorùbá gẹ̀ẹ́tì wọ́n mú Ọlọ́run ọwọ́ wọ́n bínú kúrò ayé ò gbà tí wọ́n máa yóò rí wọn mọ́ hatred nǹkan tó ṣẹlẹ̀ nígbà Yorùbá nation ó ní bàbá ìfẹ́ sọ ọ̀rọ̀ tó ń sọ yìí hatred ẹ ti rí hatred yẹn lára ẹ ti rí pé kò gbà ti Ìgbòho rárá pẹ̀lú nǹkan tó ń sọ yìí ẹ sà for your information ojú Ìgbòho ò fọ́ Ìgbòho rí tú tí bàbá Èkìtì ń pa bóyá ẹ mọ̀ mo ti rí ìfọ́ọ̀mù yìí bọ̀kọ̀ sí tí Ìgbòho fẹ́ sọ Ìgbòho lè pa níbọ̀.